Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Hey, Yomi. Ọlọ́run máa ṣàánú wa lórí app yìí. Ọlọ́run máa ṣe kí ni? Ó máa ṣàánú wa lórí. If they give me machete, let me call it machete, I go machete somebody's son for this app. Baba Mohbad, grandfather Liam, òkè ó yẹ jọ̀ọ́. Ẹ tún ìgbà wo láṣẹ wọnú ọdún tuntun tẹ́tẹ́ sáré gbégbá abára. Tá bá sọ̀rọ̀ sí, ó máa wúwo dá kí èèyàn sọ̀rọ̀ ságbàlagbà. Baba Mohbad, ìgbà wo láṣẹ wọ new year new me. Tẹ́tí sá tún sáré ń tọrọ ransom. Ṣé ilé ayé yín là wà ní? Baba Mohbad, I beg now. I take God beg you. Ṣé ilé ayé yín là wà ní? Ṣé ó sọ fún yín pé àwa la pa Mohbad ni? Tóró yìí ni ṣá. Èèyàn tó bá rí ojú yín àti mú yín tó dàbí kite yẹn, wọ́n máa sọ pé, the man is shaking. Baba Mohbad, ẹ máa ṣe túnṣọ̀mù yẹn ló dùn mí jù. You don't need anything. You just need a job. A good job tó ti máa so yín mọ́ báyìí kẹ́ lọ máa ṣe factory worker. Kẹ́ máa ṣiṣẹ́ 7 days a week. Baba Mohbad, ṣé kò rò pé àwọn táwọn ń lo òyìnbó ṣe rò pé à ń káwó lórí igi ni? Àbá ní ọ̀pẹ kan tá a ti ń káwó tó jẹ́ pé every time ẹ lè ṣe kẹ́ bá rí ṣe. Ẹ lọ wá nínú ọdún how many years have we seen yín àtòkú ọ̀run Baba Mohbad àti see. At this point, we don't try. We don't try for now. Kí ló dé náà? Ṣógun láyé ni ẹjọ́ ẹ gbà mí lọ́wọ́ má nìyí náà. Ẹ̀yin nìkan lánàá, ẹ̀yin wọlé ni. Kí ló dé? Ẹ tún ti sáré gbégbá abára àti ìwọ 2026. Gbọ́ nǹkan tí Naija ń sọ ni. Wọ́n ní táàsì ti mú everybody, wọ́n ti ká lúmlúm sínú ilé. Ẹ̀rù ń bo oníkálukú pé new tax kìíní tó fẹ́ gbé jáde January náà kọ́ láti wọ̀ yìí. Ẹ̀yin ò mọ nǹkan kan ju donation. Wọ́n fi donation ṣe yín. Baba Mohbad, your middle name is donation. Baba Mohbad donation ló yẹ kó máa pè yín. Ẹ̀yin tún ń tọrọ. Ẹ tún gba degree inú gbé ká tọrọ. Kí ló ṣẹlẹ̀ gangan? Baba Mohbad ló wá ṣẹ̀ṣẹ̀. Àwa kọ́ la bá ti yín jẹ́. Ṣé ìnìkan lọ́mọ ẹ máa kọ́kọ́ kú ni? Wọ́n ní ká ẹ ṣe DNA. Orí yẹn la wà for years and years. Rí yẹn ṣe. Ẹ̀sìn ọmọ. Rí yẹn sìn. Ẹ wá jókòó sórí TikTok. If anybody say anything, don't believe it until when it comes from me. If anybody tell you anything, don't believe it until when I tell you myself. Baba Mohbad, what you dey tell us? Wetin you dey tell us? Ṣé ẹ fẹ́ jẹ òkú Mohbad ni? Ṣé fẹ́ fi ṣògùn owó ni? Because I don't understand. Ogún ṣe wá pọ̀ tó eléyìí. Ogún ṣe wá pọ̀ tó ṣe kí ni? Tó tẹ́lẹ̀ ṣe fẹ́ jòkó ọmọ ni. Èdè sí ọmọdé yìí kó lọ sinmi. Ẹ̀yin kò ṣe gba ìsinmi. Baba Mohbad ẹ gba ìtúsílẹ̀. Baba Mohbad ẹ gba ìtúsílẹ̀ lọ́wọ́ ogun donation. Tó bá yẹ pé a ti mọ̀ gan ni ká má dáwó fún yín bọ̀. Àwa ń ṣe pé kọ́mọ yẹn lè gba justice, kó lè gba kíní àmọ́ pé bí ilé ilẹ̀ ṣe rí. Tó wó yẹn ti dùn mọ́ yín tẹ́ ti rí GoFundMe tẹ́rù bá yín háì. Tí yín mo rírí abiyamọ tí yín mo ẹjọ́ ìyá Mohbad gan kan ṣóun náà tún ti kú ni torí àti ẹ̀túrò òun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìyá Mohbad bá Jòsí sọ̀rọ̀ kó lọ sí ọmọdé kó dẹ̀ Jòsí go and do the DNA. Jòsí go and ẹjẹ́ sọ kí ní kò fún yín Baba Mohbad. Àṣírí ayé ni ẹjẹ́ sáré fi hàn yín sí. Ẹ̀kan péré léèyàn gọ́mọ̀ bébí ti ṣẹ́jú. Tẹ́ bá rò pé ẹ tún fẹ́ wá kájò wá nítorí ẹ tún ti gbé fọ́múlà kan wá ní 2026 tá a ṣe wọ̀ yìí. Baba Mohbad, it can never work. Kò lè work. Kò sí anybody tó stupid. Ẹ̀yin kọ́ lẹ́dẹ̀ ṣiṣẹ́ owó sí wa lápò.
ẹ̀yin náà ẹ lọ ṣiṣẹ́ náà tẹ́ bá mọ̀ pé fẹ́ kọ́ ṣe autopsy Mohbad ní abroad àbí kí lè tẹ̀sán pẹ̀ tó ètò kó tí kò tẹ̀ yé mi mọ́ kí náà ṣe ń sìn báyìí ibo la wà ń sìn àti ẹ̀ mọ̀ ẹ sọ pé don't listen to this listen to me I am the one that can tell you kí ni gbogbo ilé ìdájọ́ sọ fún wa láti ọjọ́ ibo ló gbé wa dé Mr. Josi gbogbo nǹkan tẹ́ ẹ ti fi parọ́ fún wa kàjọ wa ibo ló gbé wa dé. We no go back, we no go front. We no go back, we no go front. Blah, blah, blah. You don't come again. Now only you waka come. Kí ló dé? Okay, mo ní answer fún gbogbo nǹkan. Ṣé mo pé you have a lot of questions. Ìjọba ò dẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe. Everybody ti gbàbọ̀dé at this point. Ẹ lọ bá Mohbad níbi tó wà. Kì í ṣe inú mọ́ọ̀gì o. No, ẹ̀yin náà ẹ jẹ́ kán háì sí yín. Kí ló fi ń ṣèyàn? Tactics ni. Ẹ jẹ́ kán háì sí yín. Kẹ́ kọ́kọ́ lọ gba justice yẹn níbikíbi tí spirit Mohbad wà. Ẹ tẹ̀lé lọ síbẹ̀ kẹ́ lọ gba justice torí ẹ lè rí justice yẹn gbà ní ayé mọ́. Ẹ lè rí justice yẹn gbà. Àṣírí mò ń sọ fún yín. Ẹ jẹ́ kán háì sí yín sẹ́gbẹ̀ẹ́ Mohbad nínú mọ́ọ̀gì yẹn. Kẹ́ lọ bá pé irú ikú wo ló pa ẹ́? Kí ló dé tó gbé bí ọmọ fún mi? Kẹ́ lọ bá ń bẹ̀. You too do. Oh, wow. You too do. Kí ló dé? Ṣógun láyé ni? Ṣé ẹ̀yin nìkan ni? Ṣé ẹ̀yin nìkan ni? Ọmọ yẹn ti kú for how many years now? I have even lost the count. Ìsìn ọmọdé yẹn jẹ́ kó máa lọ. A tún ti mọ́dún tuntun ọmọ yẹn ṣì wà mọ́ṣúárì. Wọ́n ti ṣe gbogbo nǹkan. Wọ́n ti kun ọmọ yẹn kúkúkú. Wọ́n ti kàn sí ọmọdé yẹn yarí ni. Ó yẹ lọ ṣe DNA ẹni ẹ̀ tún fẹ́ DNA Nàìjíríà o. Kọ́ gbé lọ sófurufú kọ́ lọ ṣe DNA wọn o torí ti ilẹ̀ ẹlẹ́ ti wà compromise o òfurufú lè fẹ́ kọ́ ṣe nothing kì í ṣe pẹ̀sẹ̀ lówó òfurufú bàbá Mohbad kì í ṣe pé ẹ lówó òfurufú tí wọ́n sọ pé yá o ẹ máa bọ̀ lámẹ́ o ẹ wá ṣe DNA ẹ tún máa kọ́ wa tọrọ ni adẹ̀tí ọlọ́run gan rí i pé and these people ẹlẹ́dàá ọmọ yẹn rí wípé àwọn èèyàn gbìyànjú fóun àwọn àti Bukky à ń kó àwọn èèyàn àti Bukky wọ́n mú gbogbo owó yẹn wọ́n fi ránṣọ aráàbàrà tí ò fi tiwọn wọ́n ná gbogbo ẹ̀jẹ̀ ní wọ́n fi gbogbo owó ṣe ṣókà sọ́run bàbá fi gbogbo owó ṣe 2 some 3 some dọ́gì ṣé kò tí wàá tó ni ẹ jẹ́ àyè ẹ̀wò náà ṣé kò tí wàá fẹ́ máa pọ̀ jù ní àlówó tá a fẹ́ dá fún mi báwo máa dẹ bọ́ lẹ́ǹbẹ̀ẹ́ ní owó ṣẹ́ rí ìgbà tó ń dùn fún yín tẹ́ ẹ̀ ń rí wa bíi mógù tá a dẹ̀ mógù fún yín ẹ̀ẹ̀mejì mo dá no ẹ̀ẹ̀mẹ́ta ni mo dáwó different ibi tó ń ti sọ̀rọ̀ Mohbad báyìí ṣé mo pé spirit ẹ̀ hàn ti everybody èmi tó feel like bí a ti ń bá dá bóyá ìgbà yẹn náà ní tètè rí kíní ìṣe tẹ́ bá rí mo ṣe ń bu owó lù wọ́n àtẹ̀mọ̀pọ̀ ń gbá wa ni àtẹ̀mọ̀pọ̀ ń gbá wa ni àti try fún yín àti try fún ìdílé yín òun lẹ ti yẹ ẹ̀kẹ́ yìí tẹ́ ti yọ gbogbo ẹ̀ báyìí tọkàn yín ti balẹ̀ síbẹ̀ ṣe rí ìgbà tẹ́ ṣe justice for Mohbad ẹ̀yin náà èdè lọ wáṣẹ́ kúnṣẹ́ kẹ́ lọ wáṣẹ́ ṣe ẹ̀yin náà lọ wáṣẹ́ ṣe ẹ̀ ṣe nǹkan kan fọ́mọ yẹn ìgbà tó wà láyé ẹ̀yin náà try kẹ́ ṣe nǹkan fún ìgbà tó ti kú ẹ̀yin náà bàbá ó yẹ kẹ́ wáṣẹ́ ṣe kẹ́ rí don't put it on the poor masses again the poor masses they don't try. The diaspora ọlọ́run mo máa ń yin diaspora any small thing wọ́n ti dáwó any speaking of owó thank you for ọmọ ṣé mo máa ṣe another video báyìí ní báyìí ẹ ṣé o ẹ̀yin èèyàn mi I really appreciate you for the things God bless you God bless you ibi tẹ́ tí mo wo yín àpò yín ò ní gbẹ o mo ti gbàgbé ẹ ṣé o ẹ kú ànáwọ́ sí mi o I wasn't even expecting that. Thank you so much. Thank you. I really appreciate you. And ẹ̀yin tẹ́ ń béèrè account mi ẹ wò mi ò lè fún yín account mi ṣe rí thanks but tó wà mẹ́yìn ẹ gbé ọwọ́ lé tẹ́ bá fẹ́ fún mi ní birthday gift thanks lẹ ti máa fún mi ò fún anybody l'account mi bó ṣe rí nìyẹn so kò ní sí pé ó díwájú ó ń dẹjọ́ ó ń dẹ̀yìn ó dá sọ a máa mọ̀ pé ẹ fún mi birthday gift in form of thanks mi ìfẹ́ wàhálà. God bless you. Thank you. I really appreciate you guys. So, Baba Mohbad mo kàn ní kí ìjà yín sí ni o.
àwọn ò contribute owó fún anybody, owó ayọ̀ làwọn máa dá ń bí báyìí. Àtẹ̀ṣe láwọn ọmọ tó fẹ́ wọ school tó ń rówó school fees san, ara àwọn ọmọ tó fẹ́ travel tó ń rówó, gbogbo nǹkan tá a máa dáwó fún ni àwọn ọmọ tó wà lọ hospital, àti dáwó fún èèyàn tó ti kú tí owó yẹn ò lè jí mọ́, àtúnṣe lè wá tó máa dáwó ìmí fún ọmọ yẹn ti kú, ẹ lọ sin. Bẹ́ẹ̀ ni òkú òun bá láàyè wíjọ́, ẹ lọ sin ọmọ yẹn. Àwọn tó sì wà láyé gan-an, a sì ń wá bá ṣe fẹ́ contribute fún wọn. Ọmọ kan náà sì gbé wá dùgbàgbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo sì mọ iye tó bọ́ lára mi, kẹ́mi ọmọ yẹn má bàa bọ́. That is just it. Ẹ kọ̀ rí wa tá à ń ṣe content ni. Àwọn gan tó ń náwó gan wọn ò mọ̀ pé à ń ṣe content. That is just it. Mo mọ iye tó bọ́ lára mi fún ọmọ yẹn. Bọ̀ à ń ṣe tiwa fọ́lọ́run ọba ni. So àwọn tó wà láyé, ẹ jẹ́ àtẹ̀ṣe fowó wa fún wọn náà. Ju èèyàn tó ti kú lọ, bàbá òun bá ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. Àìníṣẹ́ ló ń dá yín láàmú. Bẹ́ẹ̀ ni, ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀. Èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ ìmọ̀ nǹkan tí ẹ bá feel about this video down below. God bless you. Have a wonderful day.